lẹ́yìn tí lọ́ọ̀yà yìí gba bẹ́ẹ̀lì ẹnìkan tó kojú ẹ̀sùn ìpànìyàn làwọn agbébọn yìnbọn pa òun náà. ọkùnrin agbẹjọ́rò kan àti oníbàárà rẹ̀ làwọn agbébọn ti yìnbọn pa báyìí lẹ́yìn tí wọ́n kúrò ní kóòtù láàárọ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí. agbègbè Dankasi Àgùlù lójú ọ̀nà Àkọ́kà níjọba ìbílẹ̀ Anọcha nípínlẹ̀ Anambra nìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. ìròyìn gbọ́ pé látinú kóòtù làwọn agbébọn ọ̀hún ti ń dọdẹ ẹ̀mí àwọn olóògbé yìí títí tí wọ́n fi mọ́tò tí wọ́n dá mọ́tò wọn dúró lójú títì. lójú ẹsẹ̀ ni wọ́n sì yìnbọn pa agbẹjọ́rò yìí. bí oníbàárà rẹ̀ ṣe fẹ́ mọ́ sá lọ ni wọ́n sì yìnbọn pa òun náà. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra Tochukwu Ikenga ṣàlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún. bẹ́ẹ̀ ni wọ́n ti rí ọ̀kan lára àwọn agbébọn náà mú. ó ní ìwádìí ti fi hàn pé ṣé ni ọkùnrin agbẹjọ́rò náà lọ gba bẹ́ẹ̀lì ẹnìkan tó kojú ẹ̀sùn ìpànìyàn lọ́wọ́ ní kóòtù kó tó di pé àwọn agbébọn pa á. ó sọ síwájú pé wọ́n ti gbé òkú àwọn méjèèjì lọ sí ilé ìgbókùpamọ́sí lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí wọn ti yọjú. bẹ́ẹ̀ ni ẹnìkan tó farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn.